Hello. Ẹ̀yin èèyàn mi. Ẹ kú ojúmọ́ èní o. Níbikíbi tẹ́ ti ń gbọ́ wa. Ẹ kú àsán, ẹ kú ojúmọ́, ẹ kú alẹ́, ẹ kú àárọ̀, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú gbogbo ẹ̀ níbikíbi tẹ́ ti ń gbọ́ wa. Ẹ láǹfààní láti gbọ́ mi. Bẹ́ẹ̀ ni, ó ga o. Nǹkan kan. Finally. Bàbá Fárọ́pò, yes. Wọ́n ní tí irọ́ bá lọ ní ogún ọdún, ọjọ́ kan òtítọ́ á bà. Kò sí bólúwa ẹ ṣe lè ṣe tó, òtítọ́ á bà. A ṣì ń continue. A yìí máa continue máa sọ. A dẹ̀ continue máa fi òtítọ́ ọ̀rọ̀ múlẹ̀. Torí ọ̀rọ̀ yìí ó yìí ń fò lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ lórí afẹ́fẹ́. Wọ́n ní bàbá rọ́pò, ìyẹn bàbá kábíyèsí. Wọ́n ní nírọ̀lẹ́ àná ní kíní yẹn ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn mi, kẹ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́. Wọ́n ní bàbá rọ́pò sọ pé ìjọ́ ta bá rí ibi níbí ń wọlé. Ó ti tó gẹ́. Ó ti tó gẹ́ because of gbogbo òkun long rope tán fún Ashley. Ó ti fà. Ó ti fẹ́ fà já pé ó ti tó gẹ́. Wọ́n ní bí bàbá rọ́pò ṣe jáde nìyẹn. Ó lọ bá chief priest, àwọn àgbà babaláwo. Ó wà lọ lánàá nírọ̀lẹ́. Bí wọ́n ṣe dé bẹ̀, wọ́n ní babaláwo yẹn pé tí èèyàn bá ti pé 70 years kò lè ríran fún ẹ. Wọ́n tó bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ gidi tó bá ti pé 70 years, á sọ òótọ́, tó jẹ́ òtítọ́ ọ̀rọ̀ kodoro níbi tí òtítọ́ ọ̀rọ̀ gbé kalẹ̀ sí. Bàbá yẹn máa root ẹ̀ jáde fún ẹ. Because wọ́n ní òye máa ń yé àwọn àgbàlagbà ju àwọn ordinary ọmọdé lọ. Àwọn ọmọdé, àwọn tí ó ti tó 70 years, tí bàbá yẹn bá sì sọ̀rọ̀ fún wọn, àwọn èèyàn mọ̀ pé yes, ọlọ́gbọ́n ló máa yé, ọ̀mọ̀ràn ló máa mọ̀. Wọ́n ní bàbá rọ́pò tọ babaláwo yẹn lọ, ìyẹn chief priest yẹn. Pé òun wá o, nǹkan tó ń bá fún òun lòun gbé wá sí ọ̀dọ̀ bàbá ìyẹn chief priest. Ọmọ òun tó ń pè ní kábíyèsí yẹn, ó dàbí pé kò serious. Àti pé òun ò mọ nǹkan tó ń disturb ẹ̀, tó ń worry ẹ̀. Pé òun nìkan fẹ́ gbé ìgbésẹ̀ yìí, eléyìí ti pọ̀ jù, eléyìí ti ga jù ní ààfin. Ọmọdé yìí tó ń pè ní Ashley, pé ọmọ tó gbé wá, ó ti pẹ́ tán ti ń fà. Bóyá stubborn. Pé kó bá wọn wò. Bóyá ọmọ kábíyèsí ni, bóyá kì í ṣe ọmọ àwọn ni, káwọn mọ̀. Wọ́n ní bí bàbá yìí láì fọ̀rọ̀ gùn, bàbá yẹn ju ọ̀pẹ̀lẹ́ lẹ̀, ó ṣe gbá, ó ṣàwo, ó ṣe gbogbo ẹ̀. Lẹ́ẹ̀kínní, lẹ́ẹ̀kejì, lẹ́ẹ̀kẹta. Wọ́n ní ọ̀pẹ̀lẹ́ ni bàbá yẹn ní, chief priest ní kì í ṣe ọmọ kábíyèsí. Finally, nǹkan tá a gbọ́ ní íńtánẹ́ẹ̀tì nìyẹn. Wọ́n ní chief priest sọ pé ọmọ yẹn finally pé kì í ṣe ọmọ kábíyèsí. Wọ́n ní kí Ashley kó lọ gbé ọmọ fún ẹni tó lọmọ. Wọ́n wá ní ta ló lọmọ. Wọ́n dárúkọ, wọ́n ṣùgbọ́n wọ́n ní kó gbé lọ fún, wọ́n ní ọkọ ẹ̀ àárọ̀ tó kọ̀ ọ́ lẹ̀ pé òun ló lọmọ. Pé Tádé ni ká wò náà ń pè. Pé Tádé ni ká wò pé kì í ṣe ọmọ kábíyèsí rárá. Ṣé ẹ rí pé ó ti dójú ẹ̀? Kí wá ni ìwúrí Ashley tó fi ń falẹ̀ ìyá tó fẹ́ ba ààfin jẹ́? Wọ́n ní wíwá tí Ashley wá sí ààfin yẹn, pé kì í ṣe pé rárá o, kì í ṣe pé bóyá ó ní intention láti bímọ fún kábíyèsí. Wọ́n ní ìdí tó fi wá sáàfin ni pé ó fẹ́ jẹgúdújẹrá ni, pé ó fẹ́ jẹ nǹkan kan lára kábíyèsí, pé ó ní nǹkan ó ní mission. Pé kì í ṣe pé bóyá ó fẹ́ bímọ fún kábíyèsí, pé kò ní intention. Pé kò ní intention rárá. Pé sọ wọ́n ní kí
Ashley ló gbé ọmọ lọ fún ẹni tó lọ́mọ pé kì í ṣe ẹ̀jẹ̀ kábíyèsí ni. Ẹ rí pé eléyìí surprise everybody. Àánú kábíyèsí ṣèyàn. Àánú kábíyèsí. Wọ́n ní bàbá Rọ́pò sọ pé ó ní kábíyèsí ò mọ nǹkan tó ń ṣe mọ́, pé ó dull, pé wọ́n ní pé bàbá yẹn ìgbà tó fi lọ, tó fi ní eléyìí ti pọ̀ jù pé òun nìkan máa lọ. Pé bó ṣe wá ju ọ̀rọ̀ yẹn lẹ̀ ní ìrọ̀lẹ́ àná ní ààfin pé báyìí. Wọ́n bá sọ fún Ashley pé ṣé o gbọ́ báyìí. Wọ́n ló Ashley bẹ̀rẹ̀ sí ní ta pẹ́rẹpẹ̀rẹ o, ló pa pẹ́rẹrẹ ta pẹ́rẹ sọ́hùn pé òun ti gbọ́, òun ti surrender. Ó bá jẹ́ bẹ́ẹ̀, òun á gbọ́mọ lọ fún ọkọ òun pé ṣùgbọ́n kán bá òun bẹ Naomi, you can imagine kí bàbá bá òun bẹ kábíyèsí. Ó lóun ti surrender kí kábíyèsí dáríjì òun. So àwọn kan wá sọ pé kí kábíyèsí dáríjì ẹ̀. Ṣèbí wọ́n ní gbogbo àwọn olórí yẹn bọ́n ṣe máa ń ṣe ní ààfin tó bá ti sọ wípé tó bá ti wà guilty, wọ́n á sọ wípé àwọn máa ronúpìwàdà, àwọn máa change, àwọn máa ṣe kíní. Pé before you know it, kábíyèsí ó ti ń sinmi díẹ̀díẹ̀, ó ti ń sinmi ẹ̀dọ̀ díẹ̀díẹ̀. Pé kí kábíyèsí, pé immediately pé kí kábíyèsí ó yẹ kó lé wọn kúrò láàfin kó má bàa pa kábíyèsí. Ṣèbí nǹkan táwọn èèyàn ń sọ nìyẹn. Ṣẹ́yìn ti mọ decision tí kábíyèsí fẹ́ decide? No now. Wọ́n wá ń sọ fún olórí Ashley pé now, Ashley, etí ẹ̀ mélòó? Ṣé o mọ̀ wípé atrocity ẹ̀ ó ti pọ̀ jù ní ààfin? Ṣé o mọ̀ wípé ìwọ yìí kan náà ní kán lọ ṣe DNA fún ọmọ? Ìwọ ló ti lọ ṣe. Kábíyèsí ni ó ti lọ ṣe, wá mú result wá. Pé ó tì, pé jẹ́ kí kóun lọ donate ẹ̀jẹ̀ tòun, kí ìwọ wá lọ síbẹ̀. Kó lọ ṣe bó tiẹ̀ jẹ́ pé a ní jọ lọ. Ó bí kábíyèsí ṣe lọ, ó dẹ̀ donate ẹ̀jẹ̀. Wọ́n ní kó gbọ́mọ lọ síbẹ̀. Ó gbé ọmọ lọ síbẹ̀. Wọ́n ní ẹ̀jẹ̀ ti ọmọ, wọ́n fa ẹ̀jẹ̀ tọmọ, wọ́n ní kò bá ti kábíyèsí àti ti ọmọ yẹn mu. Wọ́n ní Adémákinwá kì í ṣe ẹ̀jẹ̀ kábíyèsí ló wà lára Adémákinwá. Wọ́n ní bó ṣe fò tó fò sókè tó fojú gbà pé kí ni, pé irọ́ ni, pé wọ́n tún máa lọ sí another hospital, pé wọ́n ti lọ ṣòjóró. Kábíyèsí ní kí lòun fẹ́ ṣòjóró fún? Ṣèbí ẹ̀jẹ̀ òun àti ẹ̀jẹ̀ ọmọ òun, pé kí ló wà ńbẹ̀? Tó bá jẹ́ pé kí ló wà ńbẹ̀ pé àwọn àgbà, ó ní bí Ashley ṣe yarí nìyẹn. Pé àfi tán bá tún fẹ́ lọ sí another one, àfi kán tún lọ sí another one, àfi kán tún lọ sí another one. Wọ́n tún lọ sí another one. Wọ́n ní the same thing. Wọ́n ní Arọ́pò wá sọ pé kí ló fẹ́ ká ṣe? Kí ló tún fẹ́ ká ṣe? Ó lọ síbi méjì tí kábíyèsí tó lọ fi ẹ̀jẹ̀ ẹ̀ lẹ̀ pé kán test tòun àti ọmọ. Ìwọ wá ń sọ pé fake ni. Èyí tí ìwọ kẹ̀dẹ̀ ré tó sọ pé ó lọ ṣe wá, ìwọ ní ìyẹn ni authentic. Kábíyèsí lóun ò gbà pé jẹ́ kóun àti ẹ̀ kán jọ lọ. Wọ́n fa ẹ̀jẹ̀ kábíyèsí, wọ́n fa tọmọ, wọ́n ní kì í ṣe bẹ́ẹ̀. Wọ́n tún lọ sékejì, wọ́n ní kì í ṣe bẹ́ẹ̀ pé therefore wọ́n ló ti jẹ́ tán o, Ashley ti jẹ́ tán o. Pé ní báyìí pé Ashley kó kàńgárẹ̀ ẹ̀ kúrò láàfin because àṣírí ẹ̀ ti tú. Ẹ̀yin èèyàn mi, òun la ní ká tún gbé wá fún yín o. Kẹ́ lè mọ òkodoro ọ̀rọ̀, kẹ́ lè mọ authentic. Torí àwa ò kí ń gbé rumor tí ò lọ́mọ nínú, à ń gbé jáde. Concrete, a máa ń find gbogbo findings wa ká tó gbé jáde. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, ẹ bá mi like. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.